kò sí àyà kan nínú Al-Qur'an tó ní kí àfáà kan má mutí. Tó bá wá mọ̀ tó dá ọ lójú, mú wá jáde fún mi, wàláhì màá gbà. Al-Qur'an ní innamal khamr wal maisir rijsun min amali shaytan fajtanibuhu. Ẹja kọ́ra. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna lillahi wa inna ilayhi raji'un. Ẹ̀rí tó ní ká fa ọmọ mutí. Àwọn wo ni wọ́n produce àwọn kinní náà? Kí ló dé tẹ̀lé ní tìjú? Kí ló tẹ́ fẹ́ máa ba Islam lójú jẹ́? Kí lẹ̀ ṣe ànábì lọ́dọ̀ yín? Ẹ̀sìn tá ànábì jìyà fún lẹ́fẹ́ sọ dé dáadáa yìí torí pé ẹjọ́ lẹ ẹ fẹ́ máa rí àwọn èèyàn jẹ lórúkọ jálàbí. Ṣẹ́ẹ̀dẹ̀rú bẹ́ẹ̀ lè jèrè bọ̀ṣá. Ẹ wo àwọn tá à ń pè ní future Islam, ọ̀dọ́ lélẹ́ ìfà, ọ̀dọ́. Mo rí fídíò kan online tí ń trend kan báyìí. Ẹni wọ́n já Aseje tán wọ́n tún mú mọ́ wù. Ẹ̀yin àfáà náà tún wá ń bá wọn jó. Ẹ rí pé yín ti burú, ẹ ti sí èrè, ẹ ní ọpọlọ. Ọmọ tó kọrin ìhun tó yẹ kẹ́ ọkọ mú kẹ́ gbà ní ìkó ní orí kọ́pọlọ rẹ̀ rìsẹ́ẹ̀tì. Àfáà wo ni mo máa wù? Tí bí wọ́n lo sọ́ńbì yìí sìn pé ayé àwọn olóńkà fún ọmọ mutí, o tó wá ń béèrè pa tó bá ń gbọ́ máa wù ọtí náà sọ o. Wọ́n ṣe máa ń pè é báyìí máa ń lò nìyẹn o. Àfáà ó ní yóò ní ọtí sinapu ńlé tí wọ́n fi ń lo iṣẹ́ tí wọ́n fi ń lo ẹbú. Wọ́n bí àmọ́ olè àyà ni omi ìṣẹ̀mí làwọn mu wọn láfa àti Gaaaan ó ti yó nìyẹn ẹmu tí lágbo wá sí ẹmu ẹ̀ ń ṣèrégbè ẹ̀ ń ṣubú lójú agbo. Èyí ò lọ bá wọn. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ń sọ̀rọ̀ Aseje ẹ fẹ́ ṣerí burúkú ni. Appendix tó mú wọ ó ṣe sùn lé kó o máa retí pọ́ náà ọba lọ bọ oníwòsàn kó wá wù ọ́ sàn tó fi ń kọrí lọ sí hospital tán fi bọ̀ ń sọ pírẹ́sàn. Èyí rẹ ti burú. Dàwa kan náà ní gbogbo ẹ̀, oògùn kan náà ní gbogbo ẹ̀. Ẹ gbọ́rọ̀ ogun ọ̀sán ṣe wáá jóògùn ẹ̀bọ̀ kí tẹ̀kàn ya abẹ̀sìn jẹ́ torí pé ní tẹ́ fẹ́ jẹ yìí náà ṣá sọ́n fi ṣe ń kẹ́yìn mọ́ níṣẹ́ lápá ni. Oògùn appendix operation sójọ oṣólẹ̀ ojú àwúre ó jọ títẹ̀ fi ń lo ẹbu bí ìbá ṣe pé ẹ láyà sọ́rọ̀ ń gan ṣá. Ogun ọ̀sán kí ẹ ibi tẹ́ ń sá sí tẹ́ fi ń ṣe àwọn mùsùlùmí tí ò dẹ́sìmọ̀ tẹ́ fi ń ṣe wọ́n láburú rè má dá wọn lóhùn sáwọn èlò paracetamol ṣé paracetamol wọ́n fi ń wá àwúre wọ́n fi ń wá ṣínà alábòsí ò ní jèrè. Àgàn kí n gbé ọ débẹ̀ àdúrà gan fúnra ẹ̀ ògùn ni. Ó wà láyà sọ́lọ́run àdúrà ògùn ni subhanallah so kíjẹ la expect so àwọn afáà yín sì dákẹ́ torí pé tẹ́ bá mú gbogbo ọtí yẹn náà tán tẹ́ jàṣẹ jẹ tẹ́ jẹjẹkújẹ yẹn náà tán tẹ́ ti rówó lọ́nà ìṣù yẹn ẹ lọ́ mọ́ náà fún wọn ẹ mọ̀ gbé mọ́tò lọ fún wọn àwọn náà dákẹ́ lórí ìbàjẹ́ yín gbogbo yín lọ́lọ́run gbé ṣépè ọlọ́run ní la yuflihu sáhírù haifu ata ọlọ́run lẹ́ẹ̀ ní jèrè tó ló pìtàn ní ṣíṣe tí paracetamol ń ṣe tó operation appendix ń ṣe lẹ́ ń fi oṣólẹ̀ ṣe àtàwúre ọlọ́run kò sòrò. Ẹ̀kejì ẹ̀ ń sọ̀rọ̀ Aseje ẹ fẹ́ ṣerí burúkú ni. torí pé o fẹ́ sọ̀pọ́ọ̀tì aburú Aseje tẹ̀ ń jẹ tẹ̀ ń mutí lé lórí torí pé o fẹ́ sọ̀pọ́ọ̀tì jálàbí tẹ̀ ń ṣe tánká orí èèyàn ọkàn èèyàn ìfun èèyàn orí ọmọ tuntun àfáà kan náà mú lágídígbò bíi 4 days ago tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ lágídígbò tí wọ́n mú pé ó pa ọmọ ọdún 14 ó gé lórí kódà nígbà tí wọ́n lọ wọnú kànga tó ń kó ògbó dáadáa sí wọ́n ròyìn àwọn èèyàn tí wọ́n bá ń bẹ apá ẹsẹ̀ àfáà àwọn ẹni wọn aláwọn fẹ́ ṣọṣẹ fún ẹ tí wọ́n náà wọ ẹṣọ tán tó wò dé ó wà mú wọn láàfáà rẹ̀ àwọn èèyàn ni àwọn lọ́tí irú àwọn eléyìí tí ń polówó ọtí tí ń sọpọ́ọ̀tì orí ibú ìbàjẹ́ yìí òun ní wàá lóun dádúró àkàlẹ̀ ní TikTok nígbà tí wọn náà jọ lọ́wọ́ tó lè dá ọlọ́run ẹ pé ó jókòó tí wọ́n mẹ́ ẹ lè ti ra wọn fà àwọn tí wọ́n bá wá bá yín sòótọ́ ọ̀rọ̀ tí wọ́n béèrè kọ́bọ̀ lọ́wọ́ yín yẹn àwọn eléyìí náà máa bá yín jẹ́ fún ọ pé ẹ má dá wọn lóhùn àwọn oníṣúná ni o wọ́n fẹ́ bá ti ń jẹ́ ni o ṣé mọ táwọn náà ń lò lẹ́yìn. Ali radiyallahu anhu ó ní ma admara ahadun shay'an illa dhahara fi falatati lisanihi wa safahati wajhihi. Ali ní ẹnìkan ò ní máa fi nǹkan kan pamọ́ sínú ẹ̀mí ẹ̀ tó bá pẹ́ bó bá yá náà ọlọ́run jẹ́ kíkí ní yóò máa jáde yóò máa ti jáde lórí àwọn ẹ̀ ṣebí tẹ́ ń mú tẹ́ ń ṣe ìbàjẹ́ nìyẹn tẹ́ ń ṣe nìyẹn olórin wa sọ lásán òun kọrin tí ẹ̀ ó fi ṣe wá sí pé Aseje lẹ̀ ń kún mi síkùn igun àkàlà yìí ò wá pọ̀ oríṣiríṣi tí yẹn sọ ń bẹ̀ ìwọ wá bọ́ tàwọn tara para ìyẹn jẹ́ ó jẹ́ ntọ́lọ́run ní o máa ṣe
ìyẹn jẹ́ mímọ̀ tọ́lọ́run ní ọmọ spread ìyẹn jọ̀rọ̀ ọlọ́run tán ní ẹ máa ṣe èwo nínú àwọn bàbá tẹ̀ ń sásá bẹ́ẹ̀ wọn ṣaburú yìí èwo nínú wọn ló ṣorí ibú ìrí iṣẹ́ àwọn àgbàlagbà iṣẹ́ àwọn bàbá tàná ẹ̀wọ̀n bá iṣẹ́ àwọn bàbá tàná jẹ́ ṣíṣẹ́ àwọn bàbá tàná tá à ń bàjẹ́ lẹ́bọ tá a ní ẹ má ṣe mọ́ jálàbí tá a ní ẹ má ṣe mọ́ ìbàjẹ́ tá a ní ẹ má sásá bẹ́ẹ̀ ìsìláàmù ṣe mọ́ ẹ má dá ṣe ń kọ̀rọ̀ yàrá yín náà ẹ kò ní dáa ó bẹ̀rẹ̀ sí ṣépè ó wà vogal what is your problem ọ̀dọ́ ni ẹ̀ náà kí tó lè lọ ṣiṣẹ́ kí ló bàjẹ́ lára ẹ̀ kéwùn yẹn náà nísìnyí ó mọ́ ọtí lè ń sọ́pọ́ọ̀tì ìbàjẹ́ àṣejẹ́. èyí tó wá gbẹ̀yìn rẹ̀ wọ́n wá ní àwọn àfáà kan wá sí DM wọ́n máa wá sí DM àwọn èèyàn wọ́n máa ní ẹsẹ̀ tara yín náà ń bá yín sọ ẹ̀ ní sórí rẹ̀ kúkú sára dókítà ò tí ì polówó oògùn wá sádùúgbò yín rí tí wọ́n ní ẹ wá gba abẹ́rẹ́ àjẹsára tí wọ́n máa há oògùn ọba fún yín eré yín ti burú wọn náà tẹ̀bà títí wọn ó kú dànù má tẹ̀lé tí wọ́n bá sọ kó rí ọ̀nà bá ti ṣe kó rọ́nà gbígbà àwọn tó yẹ pé àwọn ti rálù yọnu ayé wọn àwọn náà wá ń dà yín dúró ó kú rèwerèwe ẹ̀ ní bá wọn. Suratul Baqarah Quran 2 verse 206 ọlọ́run bá lè kí ọlá ní wa idha qila lahu ittaqillaha akhadhathu al-'izzatu bil-ithmi ọlọ́run ní tí wọ́n bá sọ pé páyọ̀ ọlọ́run ẹ má balẹ̀ jẹ́ mọ́ ẹ má mutí mọ́ ẹ má ṣàṣìjẹ ẹ má ṣẹbọ ẹ má ṣoṣólẹ̀ mọ́ inú gbogbo rádaràda èwo là nábì ṣe ń bẹ̀ èwo làwọn sàábé ṣe ẹ̀sìn ní ẹ má ṣòro ẹ̀fẹ́ wọnú ìsìláàmù tán ẹ̀sìn yéé fi ìsìláàmù lẹ̀ kó lálàáfíà kó gbádùn tó bá fẹ́ ṣe babaláwo lọ́mọ ṣe náà ọlọ́run ní tá máa sọ fún un pé ẹ páyọ̀ ọlọ́run bí ètò forin sọ̀rọ̀ ń tiẹ̀ gba àṣejẹlẹ̀ ń kó mi síkùn ọtí lẹ̀ mú sí mójútó kéwù kò sí kéwù lẹ̀ bí irú gbọ́dá dáadáa tó ń sọpọ́tì ìbàjẹ́ yìí akọ̀dátì al-'izzatu bil-ithmi ìgbéraga àti orí ibú tẹ́ fẹ́ ṣe yẹn náà ṣẹ́tẹ́ fi fẹ́ sọ àwọn èèyàn lórí ibú yẹn òní ó gbé yín tí ò ní jẹ́ gbà ọlọ́run ní fahasbuhu jahannam ṣé wọn náà ti pèpè kalẹ̀ ọlọ́run nínú náà jahannama lẹ́ ń lọ wala bi'sal mihad ṣí ọbí tẹ́ padà dé sí wàá bọ́ta òun ṣe pé àbí níjọ́ táwọn èèyàn tó ń ba ìsìláàmù lójú jẹ́ tó ń ṣèrégbè ẹ̀ ní jáde ńgbà náà àmọ́jọ́ tí wọ́n bá ti ń takò bísínẹ́sì orí ibú tẹ̀ ń ṣe tẹ́ di ìránṣẹ́ èṣù lọ́sàn-án dán wá òun ṣe pé wọn fẹ́ kó kú ní oríṣiríṣi èpè lẹ́nu eléyìí ṣé bẹ́ẹ̀ ni tiẹ̀ wá ta tó ni bẹ́ẹ̀ ló yọ lẹ́tọ́ lò lè ṣiṣẹ́ ni wọ́n wá inbox wọn ṣe bá ṣe rí iná rẹ̀ níta ń jẹ nìyẹn ẹ máa lọ inbox àwọn ẹ máa ríran sí wọn ẹ máa ṣe gbogbo ọlọ́run tilẹ̀ ní jèrè la yuflihu as-sahiru haythu ata represent Islam babaláwo ní òpin dán ní ọlọ́run ní gbogbo bí tẹ́ bá nìṣẹ́ lè jèrè bọ̀ ẹ máa lo mọ́tò yẹn ẹ máa sílé ńláńlá yẹn ẹ máa wá gbádá tẹ́yìn náà sì mọ̀ pé orí ibúlẹ̀ fi pilẹ̀ kínní jẹ́lẹ̀ ń fi Islam rẹ lójú bẹ́ẹ̀ ṣe 419 ẹ lọ́ mọ̀ ṣe àwọn oògùn àgbákò orí èèyàn ọkàn èèyàn lẹ́ ń jẹ́ ẹ dẹ̀rù bẹ́ẹ̀ lè jèrè bọ́ ńbẹ́ yóò kú dànù yóò kú tí wọ́n ló fẹ́ pa wọ́n tí wọ́n ló fẹ́ pa wọ́n ibi àkídà ẹ fẹ́ẹ̀lì ibi ìwárí ẹ fẹ́ẹ̀lì ibi ọ̀rọ̀ rí ẹ fẹ́ẹ̀lì ẹ tún ní ẹ lẹ́kọ̀ọ́ kéwú ẹ lẹ́kọ̀ọ́wé ẹ sì fẹ́ jẹun ẹ̀yin náà fẹ́ lo mọ́tò ńláńlá àbí níjọ́ tí wọ́n sọ pé ẹ mójú tẹ́kọ̀ọ́ ẹ tún sún síwájú èyí tẹ́ kéyìí tẹ́ fi di babaláwo yóò tó jẹ ẹ ń jáde pòròpòròpòrò ẹ ń bínú ẹ ń tara náà bàbá ọ̀tẹ́ táwọn náà ṣe fáà sí pé ẹ lọ kọ́ṣẹ́ POP gbogbo yín náà ẹ kó bá fà yẹn ṣèbó òun ó ti pilẹ̀ ọjọ́ ọ̀la tiẹ̀ lẹ́nìí sí àbí wọ́n dẹ̀ ń wá tíṣà ń bẹ́ẹ̀ kí tí wò lè lọ gba fọ́ọ̀mù kó lọ tíṣì ń bẹ́ẹ̀ tó bá competent àmọ́ tẹ́ mọ̀ ṣe náà nìyẹn kẹ́ polówó oògùn kẹ́ lérí àṣírí kẹ́ support ìbàjẹ́ kẹ́ mọ bẹ̀rẹ̀ sí báwọn yẹn sọ̀rọ̀ tẹ́ bá ti wá jà fà yẹn ẹ ti wá jẹ́ kí nìyẹn ìwọ lè ṣe kíníkà ó kẹ́ kí dànù ẹ ṣe kíníkà dànù wọ́n gbá nígbà tí àyẹ̀fẹ́ ṣe rí lẹ́nu ẹ̀ ẹ wò rẹ́ gbé kí ló wọ́ọ̀tì inú ẹ̀sìn kí ló mọ̀ ọlọ́run ṣe wá ládọ́nù mọ́tọ́ wọn náà tẹ̀lé wọn ò lè kábàámọ̀ tó bá diwájú ọlọ́run ẹ̀rí ò sí àìgbọ́bùṣe agbọ́mọgbà ló kù jẹ́ ó jẹ̀ka àwọn ìránṣẹ́ ìṣúta nábì wọn nu wa pé ẹ jìnà sí rè mú wọn láàfà tó bá tún ti pàtẹ àdúrà ṣọ pé tí wọn náà máa ń fẹ́ nìyẹn tó bá ti ń ṣàdúrà TikTok kò ká ṣùbà ibi wọn ti ń ṣàdúrà TikTok tàbí tó ti ń bẹ yẹ ẹ̀pẹ̀ wò yẹ astrology wò tù mọ́ gé fọ́ ọlọ́run ti ní gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ò ní jèrè ànábì ní tó bá ilé ṣe bẹ́ẹ̀ ò ní tẹ̀lóhun òun ti dìnnà yẹn inú náà ló lọ nìyẹn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.